Hi there. Sá kí ló ṣẹlẹ̀ kí ló dé? Kí ló ṣẹlẹ̀ náà ṣé ń tún èmi kiri ń sìn ni? Má bínú. Kí ni túmọ̀ gbogbo eléyìí náà? Ọmọlúwàbí tó kọ́ dáadáa bó ṣe máa react náà lọ ṣe ṣe yìí. Báyìí kẹ́rù bá ẹ o, èèyàn bíi tiẹ̀ lèmi náà. Ẹgbẹ́dẹ̀ la máa jọ jẹ́ mi mọ nǹkan tó kàn rí mi bíi mate. Excuse me sir, ṣé rí gbogbo ibi tẹ́ ẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹn lọ pátápátá ló ti yé mi. Àmì mi ò kí ń ṣe irú ọmọ tẹ́ rò bóyá mo jẹ́. Mo ti lẹ́ni tí mò ń fẹ́. Abẹ́tà kẹwàá máa lọ sìn kó tó di pé ó máa di nǹkan mi. Ọ̀yẹ́sì máa pé àwọn security tó wà ní estate ìsìn. No. Nǹkan tó special tí mo fẹ́ sọ fún ẹ náà ni mi fẹ́ sọ. Mo kàn fẹ́ kó fún mi ní time díẹ̀ kémi àti ẹ fi sọ̀rọ̀ náà ni. I don't have your time. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé máa wọnú mọ́tò yín kẹ́ máa lọ. Ọ̀bí abẹ́fẹ́ kí n pè àwọn security tó wà ní estate ìsìn. Ẹ máa lọ náà kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín náà? Kí ló dé náà? Okay, wọ́n ní kẹlọ́mẹ́ntẹ́ máa fi renew owó yín wá right. Tó bá ní kẹlọ́mẹ́ntẹ́ máa fi renew owó yín wá ẹ lè rí mi lò. Abẹ́sà kẹ́ wọnú mọ́tò yín ti kẹ́ get out from here. Kí ló ṣẹlẹ̀ kí ló dé? Bullet. Sir. Jọ̀ọ́ bá mi mú kinní ẹ̀ wá tó wà tí mo fi síwájú yẹn. Nítorí má gọ̀ mi dẹ̀ ní lọ́pọlọ ní tí n bá rírú ẹ̀ báyìí tí mi ò bá lè appreciate ẹ̀bùn àtòrè tọ́lọ́run ti ṣe fún ẹ. Thank you there. Ní sùúrù ó máa gba mi ìmọ̀ èyí tó wà bẹ́ẹ̀ bọ̀ tó yẹ kó gbé between 200-300. Sir, I don't need your money. I don't need your money. All I want you to do for me now is get into your car and get out from here. Kí ló ṣe yín now? Kí ló ṣẹlẹ̀ now? Sorry. Me nẹ̀ láti ọ̀tẹ̀. Mo rò pé ojú ẹ̀ ti ń change. No, mama bínú. Mama affect beauty ẹ̀. But lójú tèmi ò fine sí ni. Please get out from here. Okay. Ẹ máa lọ. Leave. Ibo mo lè fi sí yẹn náà jẹ́ ọ̀rá fi síbì. Mo mọ̀ pé tínú ẹ bá rọ̀, ó máa mú owó mi. Ó mọ̀ pé ọmọ Yorùbá gidi ni ẹ ò ní lè kọ owó. Thank you. Bọ́ bá mi mú. Tó bá ní kẹlọ mẹ́ni tẹ́ máa fi rí ní owó yín wá ẹ̀ lè rí mi. Kí ni tí mo gbogbo ṣe?